àwọn afa wọn ní ẹni ọba ké tọba da Ọlọ́run ní bàtì náà jẹ. àmín. bisimilahi rahmanir rahim. qul huwa Allahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. àmín. 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 afa tó ga. ẹ ní sí àgbákò náà ní sẹ́yìn. àmín. ìfẹ́ Ọlọ́run. ètò ọmọ ajá kan lọ́rọ̀ wa ní ìlọ́sàn yìí. ìfẹ́ Ọlọ́run. tọrẹ tí ní kò ní wá sí. àní ṣe wá sí yà. wọ́n wá sí báwo ẹja fi Kùránì nájú ká máa lọ. afa wa Labib. wọ́n ń gbọ́ yín. bàbá ṣe wá sí kì í sí yà. ní àyín kọ́ kì í ṣe ọ̀rọ̀ yà yín. tọ́ra yìí gẹ̀ fúnra yín. wá sí. makrifóònù nulẹ̀ yìí spíkà nulẹ̀ yìí. inú ilé yìí ni. masha Allah. bẹ́ẹ̀ni bàbá rí mọ́kọ́. ẹ sì jẹ́ spíkà fún wa lórí. insha Allah. house of assembly àwọn afa tó wà ní Kwara ẹni spíkà bẹ. ẹ̀yin ni. sẹ́mi láti máa ṣe wá sí. wá sí. ní nǹkan. irú yà yín kọ́ o. a máa ń tán pè ní ìfẹ́ Ọlọ́run tá a máa ń dákọ̀ ìfẹ́. ìfẹ́. afa wa Labib. baba ń dáhùn. Ọlọ́run bá kẹ́ baba Alhaji Àgbà sí. àmín. baba Alhaji Àgbà ló kú ìtàyà yìí fún wa. ẹtí ń bá ń jáde bíyà lórí Alhaji Àgbà tọ́ba ti sọ pé inú ilé yìí ò sí lára wọn tọ́ba ti ní inú ilé àfa Àgbàjì yìí ò sí lára wọn àbí ẹ̀kọ́ kí ẹ sọ ma Alhaji Àgbà. insha Allah. ọ̀parí. fẹ́ẹ̀kì nu ọ̀dàrú nu. àṣà. má ṣe o. wọ́n jábọ̀ pé ẹ̀yin náà làwọn ti gbilẹ̀ ìyá yín náà nípìnlẹ̀. wọ́n sì bá wa sọ̀rọ̀ lérí ẹ̀. masha Allah. inú mi wá dùn àwa gbọ́ bẹ́ẹ̀ a sì bá bẹ́ẹ̀ alhamdulillah. toríjọ́ tá a wá sí àyè mi pẹ̀lú Abdulrasaq Àdúàgbà Ọlọ́run jẹ́ mi rí ogun Imam Abdulrasaq Àdúàgbà. àmín. àmín. àwọn bàbá Alágbàjì sọ fún ayé ìjọ náà pé ọmọ wa ní ẹ̀ sì nígbà nǹkan jì lọ́wọ́ wa. a sì kọ̀ yín lẹ̀ lọ́mọ ńgbà tó lajẹ́ gbàgbé àyè sí wọn máa ní kọ̀ yín lẹ̀. Allah. nínú ilé ní èyí láti gbọ́ bẹ́ẹ̀. akàyín kún tá a bí. bẹ́ẹ̀ni. wàhálà bí yín. ntọ́lajẹ́ gbàgbá bí àwọn làwọn bí. masha Allah. tí bàbá wí ń jọ náà. àti ní gbàgbé tó. bẹ́ẹ̀ lọ́wọ́ rí inú ká bàbá Alágége. Allah akbar. n tán pè ní ìfẹ́ Ọlọ́run. máa ń dákọ̀ ìfẹ́ Ọlọ́run ìfẹ́ Ọlọ́run ìfẹ́ Ọlọ́run. lágbájá ìfẹ́ Ọlọ́run mo fẹ́ sí ọ bí mo ti sí ọ yìí ara ìfẹ́ Ọlọ́run ni. ọ̀kanu. akramakumullah. ara ìfẹ́ Ọlọ́run nù ni. ìwọ náà wá ń fẹ́ mi Ọlọ́run lára ẹlòmíì ara ìfẹ́ Ọlọ́run nù. Allah. ẹ̀yin náà lẹ parí ìjà kan jò ní ẹlẹ́kẹ́ ìmọ̀lẹ́ ìṣẹ́gbẹ́ ẹlẹ́jù wa lọ mo sì gbà mùsùlùmí ìjìyàn níjọ́ kan mo kọ́kọ́ fẹ́ yarí mọ́ ẹ lọ́sẹ̀ rántí mo wá rántí pé lóòótọ́ mà ní ẹni ń tà ní mọ̀ ẹ̀yin la gbà ẹni ń tà ní wàláì àwọn pírísì méjì ta ní lọ́rí òkè mọ̀lẹ́ ló fi sí àtòkè kúrá àti mọ́dàlá ẹ̀yìn rárá. wọ́n ti ń palẹ̀mọ́ rẹ̀ lọ́wọ́ báyìí. alẹ́kùnmọ́lá ẹ̀gbọ́n ẹni ń tà ní alẹ́kùnmọ́lá. akramakumullah. wọ́n ti ń palẹ̀mọ́ rẹ̀ kú mi. ẹ̀rọ gọ́sà lẹ́kùn náà lọ́mọ yìí jì báyìí lọ insha Allah. akramakumullah. bàbá wa Labib nínú ọmọ tán ní ká gbàgbé ẹgbàgbé àlùbáríkà lérí ẹ pé yóò ní wọn ní ká gbàgbé lérí ẹ ẹ̀sùn àlùbáríkà rẹ̀ jẹ́. ọlọmọ tán ọba kọjọ mẹ́jọ wọ́n bá fọjọ́ sí. subhanallah. ẹgbàgbé ẹ ẹ má rántí èyí ò mọ. Ọlọ́run jẹ ti yín sínbẹ. alhamdulillah. Ọlọ́run tó wá sórí buhaya yìí fún yín ẹ wá ké sí gbogbo ayé kí mo fẹ́ dúpẹ́ mo fẹ́ dúpẹ́. tọrẹ ẹ sílé ẹ ń dúpẹ́ ni ẹ ń dúpẹ́ ni. ẹni tí bá ń sílé kì í sì jòkó ìlú ìjòkó eré eléyìí kọ́. kọ́ra bẹ́ẹ̀ bá lẹ̀ ṣe wọ́n ṣe ṣe lọ́rùn bẹ́ẹ̀ni ẹ bá lẹ̀ ní. bẹ́ẹ̀ bá lẹ̀ ní ṣe buhaya tí wọ́n sì ṣe wọ́n sì ṣe. bẹ́ẹ̀ni wọ́n dájọ́ sí yín lọ́rùn tó yẹ pé yín wọ́n sì wí ẹ̀ fún. amẹ́yìn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. bọ́lọ̀ ń bá ṣe báyìí fún yẹn kò sí nǹkan kan kò sí nǹkan kan kéèyàn dúpẹ́ náà ni. ṣùgbọ́n mẹ́sẹ̀jì mo fẹ́ fi lẹ̀ ẹ fi lẹ̀.
torí jòkó yìí sí jòkó tèmi ti lè ṣe wáàsí. wáàsí bá wo níyìn. tala ṣe wáàsí fún. mi à mọ̀ bọ́ọ̀ báyẹn má ọlọ́run wà fún wa ọlọ́run bọ̀ alábàárikà rẹ̀. àmín. Dr. Mustapha As-Sebai. ọlọ́run kó bùn alábàárikà rẹ̀. àmín. Dr. Mustapha As-Sebai ó ní sittatun la tata'assar ala ma fataka minha. nǹkan mẹ́fà èyí yóò tọ́ bá bọ́ fún yẹn ní mẹ́fẹ̀ẹ̀fà nínú mẹ́fẹ̀ẹ̀fà yìí afa ni ma tara. má tara má jò ojú ọ̀la má bara jẹ́ kò tán fún ọ. akramakumullah. nǹkan mẹ́fà èyí tọ́ bá bọ́ sọ̀rọ̀ mẹ́yà lọ́wọ́ mẹ́. èyí yòówù tó bá lùsì tí o má bànújẹ́ o. má bànújẹ́ lérí ẹ̀ má torí ẹ̀jọ̀ ogun. alakọ̀kọ́. naam. jẹ́ وسيلتي بجميل ربي وبالقرآن منك وبالرسول وبصديق والفاروق خير جميع الناس بعد بالبتول وبعدهما بذي نورين محيي ليالي وغيث ذوي المحول وبعدهم بأقدام علي أبي الحسن المحقق للوصول أبي الحسن المحقق للوصول بك أستجير فمن يجير سواك فأجر ضعيفا يحتمي بحماك إني ضعيف أستعين على قوي ذنبي ومعصيتي ببعض قواك أذنبت يا ربي وقادتني ذنوبا ما لها من غافر لك دنياي جرتني وفوق شدني ما حيلة في هذه أو ذاك ما حيلة في هذه أو ذاك إن كان قلبي شك لم يكن مؤمنا بكريم عفوك ما قوى وعصاك بكريم عفوك ما قوى وعصاك ولكنه يرجى لمن مات محسنا ويخشى على من مات في غمراتي فمن يوم يمتاز تفاضل بينهم ولكن غدا يمتاز في درجاتي فما يعرف الإنسان أين وفاته أفي البر أم في البحر أم بفلاتي فيا إخوتي مهما شهدت جنازتي فقوموا لربي واسألوا نجاتي وجد ابتهالا في الدعاء وأخلصوا
لعل إلهي يقبل دعواتي وبالراكب فارقت الأحبة منكم ولما تفارقني بكم زفراتي للذي بمكة الله أكبر وللخير أهل يعرفون بهديهم للذي بمكة مبارك إن أول بيت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين. الله أكبر. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. أيكم نسيم بالنبي هذا وللخير أهل يعرفون بهديهم إذا اجتمعت عند الخطوب المجامع. Ànábì ló sọ̀rọ̀ yìí. صلى الله عليه وسلم. وللخير أهل Adúgbò fọ́lọ́. يعرفون بهديهم Àwọn oníjáàjì kan yìí tí wọ́n fẹ́ dà mí láàmú. إذا اجتمعت Ẹni tí àrò bá balẹ̀ kó yọ kíní ẹ̀ kókó mbẹ́. عند الخطوب المجامع. إذا اجتمعت Bẹ́ẹ̀ni. عند الخطوب المجامع. Ọlọ́run wọn náà la dúpẹ́ fún. Ọba tó dàgbàdàgbà tí ò ní kú láàyè. الله. Ọba tó ṣe pé al-bidayatu wan-nihaya. Ìbẹ̀rẹ̀ ayé wa àtòpin ẹ̀ òun ló ní gbogbo ẹ̀. Ọba kò kí ni wọ̀nyí gbọ́dọ̀ wí. وللخير أهل يعرفون بهديهم. Gbogbo ọtí ń bẹ ń bí lónìí. Bọ́lọ̀ ń bá ní kọ́ ríbi tó ọgbọ́rọ̀ dé ọmọ ibi tó parí ẹ̀ sí. Ẹnu rẹ̀ gbà pé mo bá yé dé nì. Àmọ́ kangun rẹ̀ ọ̀mọ́. Nígbà tó gbàgbọ́ ọ̀mọ̀ kangun kí ló ń ba ayé aláyé jẹ́ fún. Ọkọ̀ tí wọ́n lè kó bàbá ó wá dógún mà sọ ó ní mo rìnrìn ara romi kó tó dán sí òní rẹ̀ ọwọ́ báyé débì kan ọkùnrin tó sọ́tì yí ọmọ rẹ̀ ìwọ tó ti pàtàn sáyé àwọn ọmọ ẹ̀. وللخير أهل يعرفون بهديهم. ẹlòmíì ọmọ sọ lọ́dọ̀ lẹ́yìn ní sinmi ọmọ rẹ̀ pé tó ní abẹ́ kú ìmáàmù ìlú báyìí ni ẹ pè bá ọba ti da ayé rú ayé ò ní rojú jọ́tọ̀ bá kú ayé ò ní rojú ẹ̀san láti ké ara yóò fẹ́ wá àmọ́ tí ò ní jí wọn wá ní oore yóò di ọ lọ ẹ̀yẹ tó o fẹ́ gbà ò lè rí gbà torọ́ ti pàtàn sáyé aláyé. وللخير أهل يعرفون بهديهم. àti bá yóò mú ànábì òní parẹ́. إذا اجتمعت عند الخطوب المجامع. ẹ jọ̀ọ́ kálíbà gbádùn ara wa lójú ibi tá a wà yìí sallu kama ra'aytumuni usalli. ànábì ló sọ bẹ́ẹ̀ o. ẹni tí ò bá ti ṣe táǹjọ́ ń ṣe níbí
àbí títí ẹ bá yàtọ̀ díẹ̀ ó fẹ́ kí ní àjò mi ó yá nù. torí ẹni tí ń gbọ́rọ̀ kò mọ yìí ẹni tí ń sọ̀rọ̀ ló mọ tó ń sáná sí lára. وللخير أهل. ọwọ́ ní kí ni ẹ ṣe mi wá sí asẹ́pọ̀ polówó ọjà lọ́jà nínú ẹ̀kọ́ délé tó ń rẹ̀ hàn. ìgbébẹ̀rẹ̀ lọ́kẹ́ ẹ bá ra àlùbọ́sà o tòmátì wá o àyàrátà o ọkọ̀ mi bọ́ sílé o nínú ọ̀nà rẹ̀ há sí. èmi ló há wọ̀ ló tẹ́lẹ̀ kan wá ń ké ẹni tí ò lẹ́mìí la. وللخير أهل يعرفون بهديهم. àwọn ọ̀rẹ́ ànábì ti lọlé. إذا اجتمعت عند الخطوب مجامع. ṣé a ti kí ànábì náà. صلى الله عليه وسلم. ولد الهدى. ولد الهدى والكائنات ضياء. وفم الزمان تبسم وثناء. الروح والملائك حوله للدين والدنيا به بشراء. للدين والدنيا بشراه. للدين والدنيا به بشراء. للدين والدنيا به بشراء. النبي دايته. صلى الله عليه وسلم. للدين والدنيا به بشراه. للدين والدنيا به بشراء. للدين والدنيا به بشراء. tẹ́lẹ̀ ẹ̀sìn káànábì ò tó dé kò sí dùnú mbẹ wà para wà ríra wọn mọ́lẹ̀ wà ṣera wọn lófò dídé tó dé ìdùnnú tó bá ẹ̀sìn wà lè dùnìyà ayé gan tẹ́lẹ̀ kò sí dùnú mbẹ káànábì ò tó dé. الروح والملائك حوله للدين والدنيا به بشراء. akọwọ àfa wa bàbá wa aláàjì àgbà àmín àmín ọlọ́run bá sàlékùn kẹ́ bàbá májèlé wọn da horo àwọn tí wọ́n ti lọ́nà àwọn ọmọ wọn lórí ọmọ kí ó tó dọ́mọ ọlọ́run bá kí ẹ papọ̀ ìwọ khalifa tòní aláàjì àgbà tòní mọ́jàyé wọn dojúrú آمين. ẹ̀rù náà mọ́jọ wọn lọ́rùn ilé Sheikh Adam ọlọ́mọdé ó bàjẹ́ gbogbo àwọn àfáà wa ní pàkátà ọba ní wúrí ìdí ọba ní tìlíbòdò bòdò wí. وما المرء إلا كالهلال ودوئه. wọ́n fún àwọn yìí àwọn àgbàlagbà dáadáa yìí òfin kí bàbá wa ẹ́míà شيخ. kí ló ṣe ọ́ lẹ́nu ó kù kan bòdò wí. وما المرء إلا كالهلال ودوئه. mo kí bàbá wa ìmáàmù àgbà ìmáàmù gbogbo Kwara àti gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá tóbi Ìlọrin ìlú wo ni ó ti kéré ìlú wo ni ó pé Ìlọrin kéré ìyẹn wá jẹ́ àgbà nílọrin bó lẹ́gbẹ̀ẹ́ tẹ bá délùú tí. وما المرء إلا كالهلال ودوئه. يوافي تمام الشهر ثم يغيب. bàbá ìmáàmù àgbà ọlọ́mọdọ́lá àwọn rú ẹni tí ó lè dàrú ọlọ́mọ fún lágbára. آمين. يا خادم الإسلام يا خادم الإسلام أجر مجاهدين. bàbá ìmáàmù ọlọ́mọ tí wọn lọ́pàá ẹni tí ó lè yẹ̀ wọ́n lẹ́sẹ̀ ọlọ́mọ fún lágbára. آمين.
tọ́wọ́ tó fún mi àgbà kò lọ́wọ́ ẹ̀. Ilahi. ẹ̀ ṣe á mi ni. من خلد ومن رضواني في الله من خلد ومن رضواني. bàbá wa Òṣùpá Àdínì Kàdìríyà. يا خادم الإسلام bàbá tó wá mi wọ́n fànà. أجر مجاهد. kódà Ìmáàmù Yusuf bọ́mọ̀ òkè súnà bàbá náà ṣàkìtìyàn púpọ̀. ṣé ẹ wá rí i bẹ́ẹ̀ bá ní kọ́ lọ́n ṣẹlẹ̀ ni tó lè sóore kò tí ì tó ládùúgbà ọdún kọ́ lọ́n jẹ́ ọ lè ṣe fẹ́ni tí ó mà á. bẹ́ẹ̀ yẹn bá lè sóore tó ṣe fẹ́ni tí ò ní mà á ayé ó sì ṣubú ẹ̀. oore tóbi lọ́tọ̀ àmọ́ kọ́ ṣe fẹ́ni tó mà ó tún ju oore lọ. wèrè yẹn tí òmòrè lọ́sọ̀rọ̀ fún Ìmáàmù òkè súnà mú oore mo regret pé mo wá program yìí. يا خادم الإسلام ẹ jòkó. أجر مجاهد. sọmíyàn ti pè ánú wá sí rí ó sì rí mi lọ́nà Táíwò bẹ́ẹ̀ ó sojú fúru mọ́ apáàkì ọkọ̀ mo ní ẹ wá òde yín ká wá ń jẹta ni ó lóun rò pé ẹ̀ sínú ọkọ̀ mo lọ́kọ̀ mi gan tó kí ọkọ̀ mi gan ó tó kí. يا خادم الإسلام أجر مجاهد في الله من خلد ومن رضوان. mo náà ṣe ní kí mọ́tò onímọ̀gùn wá lóru ó yẹ kó tẹ̀ kí ọkọ̀ yọ kúrìn mo máa já ná olóṣèlú gbọ́ọ́rọ́ bó lẹ́nu ajá ti rí alájà náà ń bù. يا خادم الإسلام àti yóò bá lẹ́nu ètí ìdẹ́bi rẹ̀. أجر مجاهد yòókù rẹ tó jèrè. في الله من خلد ومن رضوان. bàbá sẹ́ríkì Làdáni. في الله من ẹ̀yin ejoko. خلد ومن رضوان. Sàmárì Àdínì ẹ̀yin Sàmárì àwọn ayé lajọ Sàmárì gbà náà lọ kó o lọ wí. يا خادم الإسلام ẹ̀yin àtọ́balẹ̀ kẹ́hùn parí. أجر مجاهد àti Yorùbá rẹ̀ bìtì lọ lọ. في الله من Yorùbá rẹ̀. خلد ومن رضوان. bàbá àwọn àgbà mú kí. bàbá Khalifa níjọ́ ní táwa ṣàdúrà mọ́sálásí táwa ṣe lọ́ńtì bẹ́ẹ̀ ti gbà wá lálejò náà nì. níbí náà la gbà wọlé tí wọ́n lọ nábàyà bí. يا خادم الإسلام mo wá kẹ́yìn odébẹ̀ odẹ̀rọ̀. أجر مجاهد. bí o bá sọ́bìn láyé ayé ò sókùkù. ẹ̀jẹ̀ ní kílómi ò ṣe. ìgbà tí Ádámù wà lálẹ́ jẹ́ náà tójú kùn tó ní wọ́n Ọlọ́run ojú kún mi bá ń dá àyàn tájọ máa ṣe bí Ọlọ́run ṣe dá obìnrin tì í kò sì lè dá ọkùnrin àfikílọ́gí tọ́lọ́ wa dá obìnrin tì í kẹlẹ́ mọ bóbìnrin ṣe tóbi tó tàwa fẹ́ ṣòfò lókù òkú lọmọ láàárọ̀ ọkùnrin bàbá inú obìnrin ó ti dá láàyè. يا خادم الإسلام bàbá wa Ìsá Salahuddin أجر مجاهد. torí wọn la fi jòkó àbí dami ló. في الله من خلد olùkọ́ nǹkan bàbá mi ò ní wọ́n ní. ومن رضوان. Ọlọ́run má jẹ́ ọrẹ ọlá wọn. آمين má jẹ́ ọrẹ ìmọ̀ wọn. آمين má jẹ́ ọrẹ agbára wọn. آمين. ẹ̀gbọ́n ó ní tọ́wùlù wà túùlù àtọ́wùlù wà túùlù àlùfọ́dìlù wà lùkùdìrà. àtọ́wùlù wà túùlù àlùfọ́dìlù wà lùkùdìrà. نجل الأكارم bẹ́ẹ̀ni. ولقوم الذين لهم. bàbá ìbámu àgbà àwọn tí wọ́n bí wọn bàbá gẹ́gẹ́ nájìlú lè àkárí mi. نجل الأكارم ولقوم الذين لهم.
ọ ní nǹkan méjì lórí ara ayé àtọ́ọ̀lù wà túùlù alifọ́dìlù wà ní kódàrà ìran wọn lọ́lá wọn tún wá lágbára àtọ́lá àti agbára bàbá ọlọ́mọdé ó dànù. nájìlú lè àkàrí wọ́n lè kọ́ mi ladina lahum. bẹ́ẹ̀ ni. على جميع الأنام الطول والطول على جميع الأنام الطول والطول. ọ̀rọ̀ ní jágùn lẹ́nìí. من كمل الله معناه وصورته فلم يفته على الحالين تكميل. lọ́wọ́ ìwé wà àgbà ni mò ń kí látàárọ̀. ọ̀rọ̀ tí ò ní jágùn ni mo la lu ayé dé gan. mo là á lu ayé dé mo là wá lò dé báyìí mo là ń bá ayé lọ mo là ti máa ń bàbá. ألا إنما الدنيا بلاغ لغاية غاية فإما إلى كي وإما إلى رشد. ìyàwó ẹ̀ nínú kí ló kú ònú ayé tó fi sú a. ألا إنما الدنيا بلاغ لغاية. èmi lẹ́yìn dé bá láyé tí ò sí ń bẹ̀ mọ́. tẹ́ ẹ̀ fi ń wo ayé pé ó mà ṣe o ayé náà ló dà báyìí. tí ìbá ṣe pé èèyàn gbọ́dọ̀ para rẹ pé ọlọ́run pa ní. gbogbo ọkọ̀ kù láyé lónìí kò tí àwọn arúgbó lọ́rùn mọ́. ìbànújẹ́ ló kù tí ń bá bẹ́ẹ̀. ألا إنما الدنيا بلاغ لغاية. ṣèbáyé ọ̀tẹ̀ ti ṣe rí lọ́mọ ti gba sálárì báyìí níjọ́ náà owó àkọ́gbà yóò kó fún ìyá àti bàbá. a ní ẹni náà fi ṣàdúrà fún mi sọmọ kówó délé mọ́. فإما إلى كي وإما إلى رشد. bàbá ṣèbáyé tẹ̀yìn ló lẹ́ẹ̀ bá àfa lòdì bàbá Khalifa ẹ̀ sì kúnlẹ̀ àánàkùnmọ̀lá ilé yánu kí ló sọ ma kí wọ́n ti ń dúró lójú wíńdò lónìí ẹ pín ire ká tó máa lọ ní. ألا إنما الدنيا بلاغ لغاية. ẹni wọ́n yóò gbà lóbi òní parẹ́. فإما إلى كي وإما إلى رشد. sọkárì máa bí happy. ألا إنما الدنيا ẹ̀yin ìyá wa nílá. بلاغ لغاية. àwọn ìyá ọmọkùnrin kì í sẹ̀yìn ọ̀sọ́rọ̀ adélébọ̀ o àwọn ìyá tí ẹ tó yá tí ẹ lè bí wà tẹ́ ẹ mọ̀ pé ìyá ni lójú agbo yìí èmi lè bá láyé tí ò sí mọ́ ẹ̀yin bá yà kọ fọṣọ ẹ bá yà kọ gbálẹ̀ káìkáì kí ló wọ́n mi. now ألا إنما الدنيا بلاغ لغاية. ẹni ó dúró yìí sẹ́rẹ́ tó dúró yìí tí bá ti nàró ẹ̀rí sẹ́tí ń ṣe ní ìsìn. فإما إلى كي وإما إلى رشد. ẹsìn tó ní ẹsìn ẹ̀yin lè gbà wọ́n lálejò tó ti dá a bá. ألا إنما الدنيا bàbá ní sàkámà nù. بلاغ لغاية. bàbá ní sàkámà lẹ̀ ń wò. وإما إلى كي وإما إلى رشد. sàkámà ìmáàmù ọ̀fà. وإما إلى كي وإما إلى رشد. ẹgbẹ́ mi náà lónìí gbogbo ẹ̀yin ìyá kọ́ ó kọlẹ̀ fi ń jẹ́ ìyá kọ́ ẹ̀rí ìyàwó ọmọ bẹ̀rẹ̀ sẹ́ mọ́. wọ́n ti yọ ọmọ yín kúrò lábẹ́ yín ẹ̀ ń wọ ọmọ lọ́ọ̀kan lókun ní ìsìn lọ́ọ̀kan lókè lẹ̀ ń wọ ọmọ. wọ́n fà wọ́n yọ lábẹ́ yín wọ́n ra wọn búṣú bíi rógbó. kọ́mi èèyàn wà nù ìlú kó sì fi lo oṣù mẹ́fà kí ìyá rẹ̀ mọ́ fojú kan ẹni sẹ́ ya ìyàwó rẹ̀ ò fojú kan
ìyá ìyàwó náà ń sìn bí ẹrú nísìn bí tí a ti fẹ́ ìyàwó ìbẹ̀rẹ̀ ti ń ṣerú ayé wàá bá lagi wàá bá tó kánópì ìyá tó dẹ̀jẹ̀ sí ẹ lójú ò jèrè wọn mọ́ bàbá wọn ò jèrè wọn mọ́ bóun láyé ò sí ní sùn níbi ká bí ọmọ ká má jèrè ẹ̀. Alá innama dunya. bí ìbá sọ kúkú ń lọrẹ tó fojú kà ọ̀dọ́ lágbélé kì í ṣe pé ò sílé wọ́n lọ rẹ́ǹtì ilé kí wọ́n bá wúlò ní. ọ̀pọ̀lọpọ̀ ìdẹ̀ni yàrá wà àmọ́ mo fẹ́ kí wọ́n bẹ̀ àwọn ṣẹ́ mọ́ wọ́n sáko ilé wọn ò fẹ́ wúlò fáwọn àgbàlagbà tó bá ya báyìí kó máa ya báyìí kéèyàn tó lè rẹ́ǹtì ilé ìtàn lé wọn ní sílé tán lé yín yàrá tí a ń so ẹran mọ́sẹ̀lẹ̀ yẹn lè so bẹ́ẹ̀ nígbà ìsàlọ̀ ló tó tọ́ sẹ́ràn. Alá innama dunya balagun ligayati. ibi tí a ti ní gbòdòdó rẹ máa ń pè mí ọmọ tí ò wúlò yóò kọjá family house ó wá da agbádá bojú ta lórí ẹ tẹ́lẹ̀ ìwọ tí wọ́n ti jèrè ẹ. ó wá ṣe sí ti taxi báyìí èyí wá jọkọ̀ bàbá rẹ ọkọ̀ ọlọ́kọ̀ tó ṣe sí ti ẹ̀yìn yóò náà tó rówó ra tiẹ̀ yóò kọjá mi jẹ́ ti bí inú kò fẹ́ kí wọ́n rí o. Innama dunya balagun ligayati. kásù wá sí àmẹ́ farabalẹ̀. Fa imma ila gayyin wa imma ila rushdi. tó bẹ́ẹ̀ yóò bá lóbi ọ̀ní parí. Sallallahu alayhi wa sallam. wọ́n tún bọ̀ bẹ̀rẹ̀ ẹ̀ tí ì dá mi lóhùn. Akramakumullah. èmi ní ó kú ò láyé títí ń kú ò nísìn táyé ó máa sún yẹn. Alá innama dunya balagun ligayatin. tó bẹ́ẹ̀ yóò bá lóbi ọ̀ní parí. Wa imma ila gayyin wa imma ila rushdi. ẹ bá ń wí. Wa imma ila gayyin wa imma ila rushdi. Samari. Alá innama dunya. nígbà tẹ Samari àwọn afọ ọmọge kan wọ́n ń lò. Balagun ligayatin. kó máa bọ̀. Wa imma ila gayyin wa imma ila rushdi. tí bá tọrọ ọmọge lójú àgọ́ yìí wọ́n fi lé mi lọ. Wa imma ila gayyin wa imma ila rushdi. ó kà mí láwọn òyìnbó ànábì ládùúgbò yìí. àdúgbò tí wọ́n sì ti yóò bá ànábì láwà yìí. tí a bá ń kọ́ ọ̀tẹ̀ lẹ́yìn tí wọn ò kọ́ pàkátà kò pé. àwọn arúgbó wà bẹ́ẹ̀. Alá innama dunya. àwọn lè ní wúrì dí. Balagun ligayatin. àwọn àfẹ́ ẹlẹ́hà. àbí ń gbà ni. Wa imma ila gayyin wa imma ila rushdi. mo tí ọ̀kọ̀ọ̀kan kú ò láyé bàbá tó yìí ti kú ò díẹ̀díẹ̀ àmọ́ ló mẹ́jọ kú ò ní ìrántí a. nǹkan náà ṣẹlẹ̀ ayé ó sì sú yẹn ní kíni pátí olù arham Allah kò ní sí mọ̀lẹ́bí mọ́ okùn mọ̀lẹ́bí ò máa já ẹ tẹ̀lé mi ṣé bẹ́ẹ̀ ṣe bá ẹbí ló wà lónìí bá a ṣe bá ẹbí bá a ṣe kéré mọ́ bàbá tí ramadana bá dé ẹni tí olówó ra nǹkan sàárì yóò máa jẹun ọ̀fẹ́ lọ ni ṣe ti dáná bọ̀dá ṣe ti dáná àkúrò mi ṣe ti dáná àǹtí bókọ ọkọ̀ wọn gbé ẹ̀kọ́ sí fọ̀ràndà wọn àjọ máa rú mu lónìí ojúlé mẹ́ta ń gúnyán ojúlé mẹ́ta ń ṣe ọ̀fọ̀ lábẹ́ òrùlé kan náà ẹ wà ní pẹ́ kẹ́ ń dójà kí ní yóò dùn ní sáárì àkóso máa wá ẹkún àgbákò tí ó ṣẹlẹ̀ láyé nù. bàbá ṣé mọ̀lẹ́bí kù mọ́sá níbi tí àkàn ti kọ́ lé abala ojú mẹ́rin wọ́n sì fi abala ojú mẹ́rin lẹ̀ kó máa wó lọ bàbá ńlá wọn sì ló kọ́ papọ̀ àmọ́ àkànní ẹ̀kọ́ lówó ẹ̀ tẹ́ wàá bí lónìí tẹ́ jákùn mọ̀lẹ́bí kò sí àǹfọ̀rọ̀ rí kú fún yín. Alá innama dunya balagun ligayatin.
ìdọ̀kùn sáré sí wá sí o. فإما إلى كي وإما إلى رشد. bàbá mọ̀lẹ́bí tó túká èèyàn méjì ló dé ó túká ẹni kí ni àkọ́kọ́ gbogbo obìnrin tí a bá ti pìtàn fún yóò túràn obìnrin tí a bá ti sọ tí ń jẹ́ mọ̀lẹ́bí yín fún ẹ gbàgbé ẹ ìran ti túnú tóní wò ó sọrí bí àwa lọmọ ọkọ sọrí bí ọmọ òpónú sọrí bí àwa ń dá irì sọ̀rọ̀ tó wà náà kan àfihàn sí agbo nínú wọn sọmọ bàbá wa gbogbo ẹ̀yin ọkùnrin bòròbòrò ògbórí obìnrin jẹ́jẹ́ gbogbo ìtàn mọ̀lẹ́bí yín lóbìnrin ti mọ̀ tán obìnrin tó bá sì ti mọ̀ tán yóò túlé adé wá àmọ́ ọmọ ọkọ gidi. ألا إنما الدنيا بلاغ لغاية. lómi tó da mi sí wáta tẹni ń wà ní ọ̀ọ̀ àmọ́ alábàbá àwọn ọkọ wa o ebi ní sẹ̀yìn ọkùnrin tẹ̀ ń sọ̀tàn fóbìnrin ẹ̀ fẹ́ lálẹ́ gbogbo tí bàbá yín dàpọ̀ tí ò yí ẹnìkan ẹ wá sọ fóbìnrin ọ̀ ń ṣe bòkìbòkì lọ́yọ́ gẹ́rẹ̀ bí òrí lórí omi ìtọ̀tẹ́nu ìyá rẹ̀ ò gbà ìyàwó rẹ̀ wá ń pa ilé bàbá rẹ̀ ó túbà. wọn ò dá mi lóhùn mọ́ kí ló dé náà sáà túmọ̀ lẹ́bí ni. ألا إنما الدنيا بلاغ لغاية. ẹ béèrè kejì ìtàn tó wúwo tẹ bá ti lè pa fọmọdé ilé òun ojú ìtàn tó ṣe kí ni ẹ wá ṣe kí ni ọwọ́ sọ pé sọ nílé yìí o bàbá mi ló kàn ọmọ tó sọ fún yóò wá fẹ́ràn ẹ wá ọmọ tí bàbá ń rówó kalẹ̀ lágbolé ilé túnú ẹnì bá sì pa nítàn kò ní ṣe dáadáa ságbolé mọ́ ọmọ rẹ fún wa pẹ nìkan lọ́mọ obìnrin kí ni bàbá ọmọ bàbá ti tiẹ̀. kọ́mọ sọ wá àṣírí àbí adákẹ́. àwọn alájọ àwọn ọmọ mi wọ́n rọ mọ̀lẹ́bí kọ́ níbi pé ẹ̀ ní mọ́ ọkùnrin ẹ̀ ní mọ́ ọmọ obìnrin ẹ̀ ní mọ́ ọmọ arúgbó ẹ̀ ní mọ́ ọmọ opó kódà ẹ̀ ní mọ́ ọmọ àlè. ẹ̀yin àgbàlagbà bẹ̀yìn ìtọ̀tẹ́ pàtẹ ẹ̀ bá kú tẹ́tẹ́ ní forí lé sàárè ẹ̀ má pa. àìmọye ìtàn lára jọ̀ọ́nù lọ́mì tí ẹ fi kú bí ẹ bá padà ayé òní rójúmọ́ ìwọ́n tó lọ ń dá sí nítorí ìtàn àgbàlagbà láńgbá. ẹ ṣọ́ra fún ìtàn máa túràn ni. àìmọye àwọn ará jọ̀ọ́ tẹ́ gbé nǹkan mi wọ́n tẹ àìmọye nǹkan mọ́lẹ̀ tí wọ́n fi ṣe ìbádà bàbá yín fún yẹn lẹ́sẹ̀ mẹ́fà sẹ́ni wà níta àti àwòrán gbọ̀ngbà ni bàbá wa ló yá wọn níbẹ̀ lò sórí bàbá rẹ burú tó fún yẹn ni ṣèbó ní tó ìdẹ́bí pọ̀ mú rọ gbà padà kí tiẹ̀ ó bàjẹ́. ká tẹ̀síwájú àkótó. ألا إنما الدنيا بلاغ لغاية. فإما إلى غي وإما إلى رشد. ẹni kí ló lẹ́ẹ̀kejì wọn lọ sọ́nù làámẹ̀lì lára tá a tó rí un iṣẹ́ táwọn ará ẹjọ́ ṣe tí a fi wùsùn tí a fi níwájú ọlọ́run ní iṣẹ́ wọn ẹ̀dínkù kò ní sí iṣẹ́ láyé mọ́ bàbá ń furu tí ẹ ṣe tí ó kọ wọn fi parẹ́ kò ní sí mọ́ ẹ dá mi lóhùn dáadáa sísè tí ọmọ sin bàbá rẹ bàbá tí bàbá rẹ fi ní káì ayé ó sìn ọ́ kò ní sí mọ́ sísìn tí ìyàwó sin ọkọ rẹ tọkọ wá jí lóru pé wá ọmọ rẹ di àpèsè kò ní sí mọ́ méjèèjì wọn takò ọ̀dọ̀ arúgbó ìyàwó ní ń sin ọkọ ní àbọ̀mọ ní ń sin bàbá mọ́ lónìí àbọ̀ àmọ́ gẹ̀ẹ́tẹ́ ẹ fẹ́ àtẹ bíjà ìjèrè ìyá tí ń ta búrẹ́dì tí ń lọ gbà láago 4 òru fún rẹ̀ kí ló ọmọge ń ṣe tó pàǹtẹ̀ tí àyà sórí bẹ́ẹ̀dì nínú owó yóò tún wá máa ṣe índómì fálè nínú oògùn ìyá rẹ̀ a tún dín ẹyin fálè
ajínigbé ara síkẹ́ẹ̀tì rẹ̀ mọ́ robo. owó wa ní pé wọ́n máa sìn ya rẹ̀ lówó búrẹ́dì. owó ò lè pé ó ti fi adìẹ sábẹ́ tí ń gbé kà. mo ní ó ti láṣeyọrí. ọmọge ò ní fọ́sọ̀ yẹ́ ẹ̀ mọ́ sọ́nù rahman gbogbo sẹ́tì yẹn ṣe ti fi rojú rí ọlọ́run yóò dínkù kò ní sí láyé mọ́. ألا إنما الدنيا بلاغ لغاية. sísè tí ọmọ kí ó sin àáfàá tí ló aláàjì àgbà tí ó sin àáfàá àgbà tí bàbá yẹn ló wà sí àgbáyé sin aláàjì àgbà ọmọ kí ò ní sin àáfàá wọn máa kó àáfàá lẹ́sẹ̀ pé ẹ máa pè á máa dín in lówó àwa náà là ń ṣàdúrà tí sẹ́ńbẹ́ ṣé wù ẹ máa rán a ṣé wù ráàyè tí wọ́n ń sàn ni àwa là ń fà á làwọn ọmọ kí ó fi ń si èrè díẹ̀díẹ̀ wọ́n fẹ́ jí àṣírí àáfàá kó ọlọ́run wa kún ọ lẹ́sẹ̀ náà bá dojú délẹ̀. ìsìn ò dínkù ẹ̀yin ìyá tẹ̀ wá bẹ nínú àwọn kẹ́tọ́ máa nájà ayé ẹ̀ lọ nájà ọmọ ayé ó padà tú ayé ọmọ yín ní gbọ́dọ̀ tú gbogbo ọjà tẹ̀ ní tẹ̀ ń gán mọ́tò kábí ọ̀bọ òun kọ́ lóríire ẹ̀sìn ọkọ yín gbogbo yín tọkọ yín ti darúgbó ọjà fẹ́ẹ̀ túfa ẹ̀rántẹ́rà tọkọ rẹ ń fi ewu orí lọ dátúwó ládùúgbò ọmọ rẹ ó sẹ̀sí ẹ̀ tó fẹ́ àgbàlagbà tó àlérò àwọn là fún láàárọ̀ kó yí biri ọkọ rẹ fi wọ́n ń dákú lásámú wọ́n lẹ́kọ̀ọ́ tètè délẹ̀ ó sáré lọ kírun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà rọ́ sí lẹ́nu ojú tì wọ ìyàwó tó fẹ́ ọ̀ lálùbáríkà pa àtọ́jú èrè ọmọ òsì èmi la fẹ́ fún ẹ̀dákẹ́ kò sọ ìdẹ̀tí òsì rí ẹ̀ kí la fẹ́ fún pẹ̀lú yẹ̀rí mọ̀ yẹ̀yẹ́ kápá tètè aṣọ kágẹ̀gẹ̀lẹ̀ kó mọ́ rí náà rí gbogbo kíni mọ́tò mọ́ sẹ́yìn wá ní òwò táwọn ará àjọ ń ṣe tẹ̀bi jèrè àwa. ألا إنما الدنيا sọ̀rọ̀ lójú mi àbọ̀ rí. بلاغ لغاية. èyí wọ́n náà ní ọsùn báyìí. فإما إلى غي وإما إلى رشد. sáà tí wọ́n yóò bá anábì tí lọ lónìí. kò ní sí iṣẹ́ mọ́. bàbá gbogbo yín lẹ sí àtọ́bí tẹ̀fí nírun gbọ̀n wọn ò rìlíìsì yín bọ̀rọ̀. ẹlòmíì sí bàbá rẹ tún sí bàbá rẹ èmi sí bàbá èmi tún sí bàbá mi. èmi tá ń wò lónìí tá wá ń pé wò yìí epo ni ìyá bàbá mi máa fọ̀ ìyá bàbá epo ìyá bàbá náà ń wá kiri ògùzọ̀ ọ̀tọ̀ là á pa èkùrọ́ ọ̀tọ̀ là á yọ ẹ̀sán ọ̀tọ̀ là á tún lọ ta tinú ẹ̀ fáwọn tí ó fi sàdí gbogbo ọ̀pẹ tó wà lọ́fà ìyá bàbá mi ló bẹ̀ fi fọkúta à sì ń tẹ̀lé kálẹ̀ délé dání àkànwọ́ kárẹ̀ ayé ó sìn ọ́ òní lónìí sẹ́yìn gbàdúrà ẹ̀yin ọmọ yìí níyẹn lẹ́yìn bàbá ọmọ yìí níyẹn ẹ tún wá ń jẹ́ kí ni jẹ́ tí wọ́n oníyẹn. ألا إنما الدنيا بلاغ لغاية. jímọ̀ oníyẹn. فإما إلى غي وإما إلى رشد. ẹ̀yin náà ń fi ilẹ̀ ẹ̀rí tẹ́ta ìròyìn wá jákè. ألا إنما الدنيا بلاغ لغاية. فإما إلى غي وإما إلى رشد. bàbá àgbà ọmọ náà kú ẹ̀dá mi nù. kò sí wá àbàjẹ́ níjọ́ bàbá kò sí wá àbàjẹ́ gbogbo alájọ́ náà kọ́ ni wọ́n bá ń lé ẹni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a máa bà wọ́n ní dẹ́pẹ́ yé kó lọ́jọ́ ìyàwó mi ó ti rí ìbànújẹ́ ni ó fẹ́ pa wọ́n kì í ṣe bí òṣòyún oge níjọ́ bí ẹ bá ní omi yóò sá lọ ni wọ́n mú lọ bí jẹ́ ti ní kúrò rẹ mọ́ lónìí kọ kámẹ́rà síbí orí bẹ́ẹ̀dì tí ìyá ti lóyún lọ́mọ rẹ ti ń lóyún ìyá àtọmọ ẹ tẹ̀lé mi orí bẹ́ẹ̀dì tẹ ti ń kì í yá mọ́lẹ̀ wọ́n tún wá kí ọmọ náà mọ́lẹ̀ yóò máa sọ fáwọn àlè tẹ bá sọ̀rọ̀ tẹ ké sí ni o ọ̀rọ̀ wo ni ó sọ yàrá bí ibà ṣe pọ̀ fẹ́ fọ́ ọ̀rọ̀ rí kú
wọ́n sọ̀rọ̀ fa ọ̀wá gbọ́n pa àmọ́ ọ̀gbọ́n yumunyumu ọ̀gbọ́n yumunyumu ó ṣe sí ọmọ kọ́ wọ́n ti tẹ ọmọ rẹ nu wọ́n fa tẹ̀síbà wèrè wájú ìta ó ní wọ́n fẹ́ sinẹ́ wọn òkè sí ni ọ̀rọ̀ wo náà sọ dago mọ́kànlá bọ̀ ń yàrá rẹ ọkùnrin àtọmọ rẹ wọ́n sì tilẹ̀kùn wọn pa náà ọ̀rọ̀ wo náà sọ ní òkùnkùn ní tí ẹ ti sọ fún orí tọmọ kọ́ sórí ikú díẹ̀ fún oṣù ẹ torí búrẹ́dì tẹ́ ń gbà lọ́wọ́ àwọn àlè ẹ lè kọ̀rẹ́tì ọmọ yín mọ́ níjọ́ tí wọ́n bá jálẹ̀ bí ẹrù òfin ọ̀ sunkún wọ̀ ọ̀sán ládùúgbò bọ́rọ̀ bá yẹ kó má yá báwọn. Alá innama dunya kálukú náà ní dákẹ́ bàlágù kálukú wá ń jẹ́ǹjẹ́ dí ọmọ wọn gbogbo ọmọ tó tó lọ́kọ̀ ẹ̀ tí wọn mọ́kọ wálé ẹ̀ ń fi hàn tajà ọjà fẹ́ẹ̀ tán ẹ̀ ń ta ọmọ yín ń bọ̀ mú ọjà fún yàrá nírọ̀lẹ́ ó lọ́ máa dé ni nígbà tó bá ta ara ọmọ ọjà ọ̀sùn ẹkún torí yóò tó lọ ilé ọkọ tó wà ní ìyá ìjìbá tó ń jẹ ẹ̀yin sì lẹ́ ń kó bómi lónìí ẹni kí wọ́n lọ fẹ́ ẹni tó lówó lọ sí bàbá rẹ ní bẹ́ẹ̀ ń taari ọmọ yín eré mọ́tò ní ọ̀fẹ́ mo rọjò mo fi sògùn owó. lára àwọn àbàjẹ́ ìbàbá ẹni kí ni ẹ dá mi lóhùn ká máa di bùkátà ru àná ọmọ yín yóò sàlẹ̀ ọkọ tẹ́ǹtẹ́ǹsì àwọn ọkọ ọmọ yín ìnáwó tá a ṣe màlúù lọ́ọ́ gbé ánìmọ́ mi mọ̀ gbọ́ tó bá ṣe kóró tó bòde báyìí ó kú òní fọmọ rẹ ni alólórí ibú màmá rẹ ó pa mí. ẹjọ́ ọmọ yín ó dúró lé ọkọ àṣìyèlé ti pọ̀ jù ẹ bá àwọn lè mọ̀ oúnjẹ alẹ́ ni ẹ tọrọ lára wọn lẹ́yìn tẹ́ ẹ sọ ọmọ yín lóúnjẹ oúnjẹ fẹ́ẹ̀ tẹ ìsàsùn lẹ́ẹ̀ máa lá ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀. innama dunya balagun. ìwà àbàjẹ́ ẹjẹ́ kú ọ díẹ̀ wọ́n láyé ó dá yé ìwà àbàjẹ́ bàbá gbogbo tẹ̀yìn bá kò sí láyé mọ́ lónìí kẹ́ obìnrin kó wọ níkà lágboolé mímọ́ lágboolé àfà yóò àtàtù sára báyìí kóbìnrin ó yọ lẹ̀kẹ̀ níjọ́ wọ́n máa nà tí ìdílé òfin bóni lọ́mọge kọ́mọge ó sá pátá síta ẹ̀rírí níjọ́ lérí tí wọ́n sára wọ́n tún sa sẹ́yìn ilẹ̀kùn wọ́n tún wá daṣọ bò torí kí ni àṣírí wọn ni wọ́n wá ta okùn báyìí èké ó mú kí báyìí yóò sàpátá lọ bí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn adágbàdàgbà tí wọ́n fi gírè kó dànù ná dàsánáńgá ọmọ yẹ̀yẹ́ ọmọ làlátà lábúlé òjèrè. Alá innama dunya balagun ligayati. ṣé mo communicate. Wa imma ila gayyi wa imma ila rushdi. Bàbá ẹ̀yin lẹ́nu wá sọ̀rọ̀ bí tí wọ́n bá sì kúrọ́ kan má pè mí o kúrọ́ ọlọ́mọdé ń tàn yàn. àwọn ọkùnrin náà ń ṣèwà àbàjẹ́ ó wá tún jòkójòkó tiẹ̀ bọ́ ọ nírọ̀lẹ́ kan. Alá innama dunya balagun ligayati. ìwà àbàjẹ́ àkọ́kọ́ tọkùnrin ń ṣe ní kí ni bàbá wọ́n ti gbé ìyàwó wọn ka orí ìyá wọn. ẹ̀yin ọ̀dọ́ tẹ níyàwó lé ọlọ́run jẹ́ jèrè tíyàwó rẹ fẹjọ́ ìyá rẹ sọ ó sì wọ ẹ̀dẹ̀ kí mi mú lẹ́kìyìn díà mi lẹ́ ń nílá ta ni díà rẹ lẹ́yìn táyé rẹ ó bàjẹ́ tí ó sá lọ ìyá rẹ lórí bí kọ́ sí. wọ ìyá ńlá ìfì rẹ ẹ̀ ń bá wúmu jà ta ló mú ọ̀rùbọ́nì rẹ burú dábìí náà jèrè. Alá innama dunya balagun ligayati. Fa imma ila gayyin wa imma ila rushdi. Yóò dà fún ọ ó ní kí ni ìyá tóbi ó máa jẹ ìyàwó rẹ ń jẹ́ ó mú gbogbo ẹ̀yin ọ̀dọ́ wọn tẹ wá ń bì tí ìyàwó yín pè é ní bèbí ayé yín bàjẹ́ bébì mi máa wọ̀ tá ní bèbí ọlọ́mọ̀sẹ̀ ní bèbí bébì ọ̀yàwó rẹ wá ń pè ọ́ bébì kí ni ìyá rẹ wàá pè ọ́ ó ń gbé ayé rẹ jọ bébì bèbí wọn bèbí wọn àyà múmúdé tiẹ̀ fọ́ kóbìnrin ó pè mí bébì mo ní kí mọ́ láíláí èmi bébì ṣé bèbí ni ọ́
lọ́ọ̀fù kan. àṣé àwọn ọmọkùnrin lónìí bàbá ìwà bàjẹ́ àkọ́kọ́ wọ́n ti gbé òbí wọn lóbìnrin lọ́wọ́. tọmọ ọ̀sọ́rọ̀ adélébò wà láyà bàbá yẹn kan àbùkù ọmọ yìí mo wá fẹ́. àdébàá mi tó sọ ní ẹgbọ́ tó sọ ní ẹgbọ́ ara ń ta mí o. ẹ̀sùn wà lẹ́rìn ẹ lọ wọ èdè kọ́kẹ́ gbọ́dọ̀ bá tí mo sọ ẹ gbọ́dọ̀ bá àgbákò ọmọ tó ṣe pé alágbẹ̀dẹ kọ́ yìí mo lọ wí. ألا إنما الدنيا بلاغ لغاية àwọn tí wọ́n mú tọkàtọkà. فإما إلى غي وإما إلى رشد. yóò mọ̀ náà mi lọ lẹ́nu. الله عليه وسلم. yóò mọ̀ rẹ̀ mi lọ lẹ́sẹ̀. ọdún mi bẹ̀rẹ̀ ti yóò mọ̀ nẹ́bí. Alkama baba Alkama ọmọlẹ́yìn ní Muhammad. ṣé mo lè fún yín láǹfààní díẹ̀. mo bá fẹ́ kú kánú ṣàhádà anábì ilé lọ́nu ní kánú ṣàhádà wọ́n nù kò rí wí wọ́n wí kò rí wí wọ́n sọ kò rí sọ anábì ní sọ ní ìyá àti bàbá báńkù wọ́n ní kò ní bàbá àmọ́ níyà anábì ní ẹ lọ bá yàrá pé mo ní ó wá àmọ́ bí yàrá ò bá lè wá èmi wà bá yẹ ó gbó sẹ́lá ìyá rẹ wá tẹ̀ pa anábì ní màmá ọmọ yẹn kámà bó o ní ó ní ń kọ́ ká kú lọ́wọ́ ó ní sẹ́yìn sì mọ̀ pé káwọn ṣàhádà kò rí wí ó ní kò lè rí wí. ìyá rẹ ní kò lè ṣe kí ni ó ní kò lè rí wí àdébì ní kí ni sí ọmọ rẹ ó ní a máa ṣe sàárà a máa yẹn fìlà lóru a máa tìǹà ṣùgbọ́n síbẹ̀ ń tẹ́ ẹni kó wí kò lè rí wí. mo fẹ́ kẹ́yìn ọ̀dọ́ kẹ́ láǹfààní lónìí ẹ̀yin tẹ́ níyàwó tẹ́ lóbi mọ́ ẹ̀ kú oríire bá àtẹ́ sóríire ò sí. ألا إنما الدنيا àwọn ọ̀dọ́ ń ṣẹ́jú ní mọ́sọ̀kẹ́ yìí. بلاغ لغاية. ẹ fẹ́ gbọ́ tẹ́ bá fẹ́ gbọ́ Ramadana tó di ọgbọ̀n gíṣà kan níyàwó rẹ̀ ń jẹ lálẹ́ kí ni ìyá rẹ̀ fi sínú tọ́mọ. tẹ́yìn tún mílíkì sẹ́kọ̀ọ́ ṣé ìyá rẹ̀ tọ́ǹdù pè pẹ̀lú owó òfò tọ́lọ̀ fún ọ ṣé bá ní ìyá rẹ̀ mú. bójú bá ń rọ̀ ẹ̀dùkọ́ òfòrò mẹ́yìn ẹ̀dùkọ́ bójú bá ń rọ̀ báyìí ọ̀nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ìyá rẹ̀ ti ń sú mi. ǹjẹ́ ibi tí a lọ rẹ́ǹtì ní sísẹ́mu tí ìyá yín rí lóru tí ìyá yín fi kó òsú omi tí ń fàdé mú sú omi abẹ́ ilé tí wọ́n bí ọ sí ọ̀pàrọ̀ ọ̀dà rẹ̀ lóní fún ìyá rẹ̀ bí wọ́n ṣe bí ọbẹ̀ ló wà lórí tẹ́bi chọ́ọ̀kì kọ́ déètì sára gànà sàlùbáríkà ọmọ káyọ̀ bá anábì àbí adáké anábì ló dá ìwọ ìyá ẹ̀ nígbà tí ọlọ́mọ rẹ̀ ò ní rí wí ẹ ló bá ń kógi wá orí kí náà fi kì í ṣe wọ́n lọ́mọ rẹ̀ yìí afẹ́ sun ńlá látàyé yóò bá anábì dáadáa. ó ń torí bí sẹ́rẹ́ ṣe dáa tó yóò wọ nígbà kìámà ànábì ní kò wọ táyé kó má bàa wọ tọ̀run abiyamọ fáwọn náà tó fọ àdì ó lọ ẹnìkan ló kọ sórí fóònù ẹ gbọ́ èso ọkàn mi wọ̀sùrùrù kọlbì ìdùnnú mi lẹ́wàá ṣe kí ni lẹ́jọ́ ná ó ló dáa kí ló ṣe fún ọ yá ló sẹ̀mí ó lè mí ń gún ògì báyìí ìyàwó rẹ náà ń gún ti ẹlẹgbẹ kan ọmọ yìí sì wá ń lọ wẹ bàbá kò wá lè ní kí ìyàwó rẹ ó gba tọwọ́ mi kó bá mi ṣe é tó fi sẹ nínú àṣà kó wò mí níran tí ìyàwó rẹ ń ṣe ọ láti ò lè pé káì gba tọwọ́ ìyá mi ó ní tí ó wọ ọ́nà sí náà nù ó lọ́mọ ń gbà tó dá sí mo forí jì ìgbà ló tó rí wí ẹ wo yẹn tẹ́ ẹ fẹ́ rí wí ṣe ń parí ìjà fún ìyàwó rẹ àtìyá rẹ ó ní ẹbí ó dáadáa o kẹmẹrin tí ń ṣàbòsí èmi ní dá sí mo balance mọ́mí ní ìyàwó mi wọ́n lẹ́bí ẹ dá sí
ní balance àmọ́ kẹ́tọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ̀ mọ̀ pé aláṣejù mọ́ mi tẹ́lẹ̀ náà o kẹ́mọ̀ mi tẹ́lẹ̀ dájọ́ sí o ẹ wo ọmọ tí o fẹ́ sórí ire. ألا إنما الدنيا بلاغ لغاية. bí ìbá ṣe báyé dojúrú bàbá ìyá kọ àti ìyàwó ọmọ kọ́ máa ṣe kí ni ara ọjọ́ wọn nígbà wọn ní kó lọ pè ya ìyàwó wọn àti sọ wọn lọ bí ọmọ ẹlẹ́nu bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ tí ń bú ìyá akọ rẹ kó lọ lọ oṣù mẹ́fà lẹ́yìn last order. báyìí báyìí pàṣẹ wèrè kan nísìnyí fúnra ọmọ nínú ọ̀rọ̀ ẹ dákẹ́ o gbogbo tí ọlọ́kùnrin ní sàn sápò ara wọn ní ìyàwó mi o kò nígbà o ọ̀nà pé ìyàwó ni ó padà pa. alágbèdè gbogbo bọ́rọ̀ dé àrífọ́ọ̀sù zuhuru fọ́ọ̀sù wọ́n tẹ fọ́ọ̀sù kí wọ́n àbàjẹ́ ó gba ayé kan ẹ̀ dá mi lò lára àwọn àbàjẹ́ bàbá tó lóbìnrin lè bá fọ sọ́njọ́ ìwúlò tó wọ kọ́nsẹ̀tì lásán ẹ̀ dá mi lò ẹ wo lóbìnrin tó fẹ́ lọ pọnmi lágbólé yóò wá wọ síkẹ́ẹ̀tì yóò fà á máyà tómi bá wá dà sí kí ni síkẹ́ẹ̀tì yóò ṣe yóò wá lẹ̀ mọ́ yóò ṣe. omi ó tún dà sí ti bàrà àdí yóò ṣe. ẹ wò àbàjẹ́ lónìí bó ṣe gba ayé kan bàbá sọ́gbà tẹ̀yìn dáyé ǹjẹ́ burú ọkọ tó bá yàwó ẹ̀gbọ́n rẹ̀ ta lúdò obìnrin wà sí aṣọ báyìí ọkùn yóò lápá àbúrò ọkọ wà fi okùn kan ní okùn wọn wá ń ta ayò dẹ̀mọ́ ẹni orí pálọ̀ dáadáa tó bá rọjú sí òní dé yàrá yóò dé yàrá. ألا إنما الدنيا بلاغ لغاية. ó kù ṣẹ́jú márùn-ún. فإما إلى غي وإما إلى رشد. ẹ gbọ́ wa intisharu al-gish intisharu al-gish sẹ́bà náà ni mọ́ngá ṣànà falaysa minna. àwọn tí wọ́n mú ní mọ́ngá ṣànà falaysa minna mọ́ngá ṣànà falaysa minna. àti yorùbá àdébí òsì ní ààrẹ bọ́ọ̀lù ẹ̀wọ̀n dé. ألا إنما الدنيا. àbòsí òwò àgbà ayé kan bàbá àwọn tó mọ̀ òdodo ò ní sọmọ́ àwọn tí ò máa sọ̀rọ̀ kò ní sí òdodo lọ́wọ́ tí ò sábòsí láyé mọ́ lónìí lèèyàn méjì jà lẹ́nu agbọ́tọ̀tọ̀ agbọ́tọ̀sí ẹ̀ sàmọ́ ẹ̀jà alábòsí ni ara àjọ ní dẹ́gẹ́rú rẹ ọmọ àlè abẹnugbọ́rọ́ abẹnugbọ̀ngbọ̀n ọ̀dà ẹ̀ sọ fún yàn pé ọ̀dà lára àbòsí lè fi yẹni tí ò tọ́ sípò lè ń tẹ̀ka fún ẹ̀ tí ó dà í láàmú bẹ̀rẹ̀ kí ló ṣe. èèyàn gbọ́dọ̀ dúró tí òdodo ọ̀rọ̀ làhálẹ̀ nọ́ọ̀sìkì kódà kó ṣe bí wọn lọ ṣe tí ò dá ní mo ṣe tí ò dá forí jì mí. dábìlì ọmọdé. ألا إنما الدنيا. èèyàn jẹ́wọ́ tó ṣe ní àbòsí wa gba ayé kan lónìí gbogbo agbolé kọ̀ọ̀kan ẹlẹ́rìí jà parí ta ni ó sòdodo mọ́ ẹ̀ wá ń parí ìjà kan fọ́dún mẹ́sàn-án ẹ̀yà alábòsí rẹ̀ parí ẹ̀ ní ọ̀rọ̀ kẹsẹ̀ lẹ́ni wájú òní lọ́mọ kan bá kọjá yẹ mú ní ẹ̀kọ́ gidi alùgbà kí á ló mọ̀ kó ń sẹ̀ èèyàn gbọ́dọ̀ báyàn wí gbogbo ìyàwó jẹ́ mú aṣọ ọlọ́mọ ilé olóbìnrin ilé aṣọ àbòsí aṣọ tí ò dénú wọn aṣọ ọ̀rọ̀ tí a fi túnú àṣírí ẹni tí ò dówó lọ wọ́n tún máa sọ ní ká wọ́n tún máa sọ ọlọ́mọ ẹ̀yà àwọn olóbìnrin ọkọ̀ kan náà lásà ti ba tẹnìkan jẹ́ ntí ò dénú aṣọ wo lẹ mú aṣọ wo gan aṣọ olóbìnrin lé irọ́ ṣèbí ní jẹ́ òun tá a bá bàbá ọ̀rọ̀ ọjọ́ lèmi ń sọ bí o ṣe kéré mọ̀ ìmú ní tá a bá wọ́n máa jẹ́ ń jẹ ọlọ́mọ lẹ́jọ́ tí a bá ń ṣènáwó wọ́n jẹ́ lónìí wọ́n jẹ àbùsí yóò mẹ́
àǹkan wá ń jà sí wíńdò lásán ẹ̀ wá rí ìlànà ní ẹ̀yin tẹ kù láyé alábòsí ni arájọ́ máa pàṣẹ ni mo dàṣẹ́ kù sí mọ́ lónìí àwọn àgbàlagbà jẹ dòdò wọn ò lè jò dòdò mọ́ wọn ò lè sọ dòdò mọ́ a ní bàbá sẹ́yìn rántí tó pè mí wà á ní ẹ̀mọ́ ti dákẹ́ ń sọ̀rọ̀ mọ́ ló dákẹ́ ni lẹ́yìn tẹ́tí ká má di àbòsí káwé yòókù àbí adákẹ́ wọn. ألا bọ́sẹ̀ ni màá kà á lọ yóò débi tí wọn náà ń ṣe o. إنما الدنيا kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń sún kọ́ bọ́ọ̀lù o. بلاغ لغاية tó bá sì débi tó ọdún ẹ̀gbọ́n náà kó o fẹ́ tọ̀ o. jòkó kó máa tọ̀ ojú kan náà bá lọ. وإما إلى كي وإما إلى رشد. bàbá wọn ní wàásù olùjìwà الله wàásù olùjìwà lára tá a bá láyé o ní pé tá a bá múlẹ̀ tìrà báyìí wọ́n mọ̀ sí bí ọmọ ìyá ṣùgbọ́n lónìí sún olùjìwà ìbára ẹni pé ti di taláburú tẹ́yìn ó sáyé lùbọ́ báyìí òjò sì mọ̀ràn gbẹ́ngbà náà nǹkan sí òrí bójú oṣù lọ́jà ni ẹ̀ẹ́dẹ́jọ́ ògbọ́n lọ sún olùjìwà à ń bára wa gbé lónìí inú òkanú ọkàn kọkàn ara kan ara inú jìnnà síra wọn sún olùjìwà àbágbé ebú ni ó kù láyé ìbágbé ebú kò ní sí ìbágbé ìrọ̀rùn mọ́ bẹ́ẹ̀ wọ́n sùn lọ mọ́sálásí ẹsẹ̀ lẹ́yìn rẹ̀ wá ní wọ́n jí bàtà yín kó wọ́n ti kó bàtà ọkùnrin rí. ألا إنما الدنيا بلاغ لغاية. wọ́n mú sáà dẹ́tùlù mọ̀rọ̀ àti sọ́jà á. الله. eléyìí ọlọ́run méjì ó ṣẹlẹ̀ sí mi. kódà ń gbà náà bàbá n tó ti dá yín lónìí ẹni kí ni ẹ dá mi lò obìnrin ni yóò máa bọ ọkùnrin. ṣèbí ní jọ tẹ bá fowó ọbẹ̀ lẹ̀ tẹ́ ẹ̀ fowó ẹja lẹ̀ tóbìnrin bá ti lè fi ẹja sí mú ẹja rẹ kù kí ló dé ń ṣe kí ni owó ń fowó ẹja lẹ̀ ń má bí yóò dà fún ń má bí ọ ti rí kò sì ní jẹun ẹ tẹ̀lé mi. lónìí àwọn ọkùnrin daṣẹ́ lẹ̀ obìnrin ní ń ṣiṣẹ́ ọmọ káàrin ọmọ tó yàn lónìí ìyá wọn ló tún ọ. bí ìbá ṣe bẹ́ẹ̀ báyìí àsálà báyìí pàkó báyìí sóbòròbò báyìí kìnnì kan báyìí pure water obìnrin lẹ́rìí tó mọ̀ ṣiṣẹ́ wàhálà ọkùnrin wàá dúró lé kí wọ́n ṣe ẹja fún lálẹ́ kò ní béèrè bí tí ìyàwó rẹ ti péjà wá wọ́n tún wá fún lágbárí yóò máa sunkún orílẹ̀ fún mi ni sàárà ni ẹ ṣe ẹni olówó ló nílùú àtàrin ìwọ tó ń jẹ ìgbẹ́tọ̀ ọlọ́ọ̀ ń jẹun ẹni bọ̀lọ̀bọ̀lọ̀. inú obìnrin yẹn dùn ó ní mọ̀ bá a sọ àárín dáadáa. ألا إنما الدنيا بلاغ لغاية. ẹ̀yin ọkùnrin tí wọ́n bẹ nínú náà torí àti tètè dé ọ̀fà mi ẹ lọ pa kìtì mọ́lẹ̀ gbogbo sí agboolé tẹ pa ti sí àìdẹ̀ obìnrin yóò mọ̀ jèrè yín bá ẹ̀yin ẹlẹ́yin ìlú gbogbo bí kàn tí a bá ṣe ẹ mọ̀ rí mùnira ẹ mọ̀ rí àdùnní ẹ mọ̀ rí ráfá ẹ mọ̀ rí sàfú ẹ mọ̀ rí àjíhùn kẹ́ tó kan ilẹ̀ ọkùnrin ẹ ti kan tóbi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n torí kí ni wọ́n ti ra ayé gbé mọ́ yín là ẹ fowó ọbẹ̀ lẹ̀ ẹ ń jẹun tọ́tà fi parí ọgbọ̀n àwẹ̀ ọ̀ ń jẹ ọ̀lẹ̀ mẹ́rin mẹ́rin ọ̀rá kó bí wéwà kan ó ní mo jẹ́rìí ìyàwó mi ò jẹ́ ń dààmú ọ̀tọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ sáàrì ń bẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́ wọn tó bí àrámù ó rùkú lásán mọ́ èlé rùkú dáadáa ó jẹ́ ń jẹ òfò tàbí ló jẹrẹ. ألا إنما الدنيا بلاغ لغاية. obìnrin ń bọ̀. وإما إلى غي وإما إلى رشد. gbogbo ọkùnrin tóbìnrin bá ń bọ̀ wọ́n ilé ọ̀rọ̀ láì dẹ̀ ọ̀rọ̀ kọjá ẹ̀bàlẹ̀ tẹ̀lé nígbà náà kọ́ Buhari ń jẹba sọ́gbárì rẹ kọ́ ọmọ yẹn tí mo ṣe ẹ̀bà lónìí ó jẹ́ ní àbọ̀ sí èrè ẹ̀yọ́ mẹ́kìrọ̀ ń wèrè bàbá wèrè tó bí yín ọkùnrin tó bá fowó ọbẹ̀ yẹn lẹ̀ ẹ̀ ló ilẹ̀ sí ẹ̀bà no ẹ máa ro àmàlà nísìn kí wọ́n mọ̀ sí lójú ẹsẹ̀ sẹ́nu tiẹ̀ gbà sẹ́nu rẹ̀ gbà àdámà lè ṣe àdámà lè ṣe ọkọ ìyàwó àdámà lè ṣe. wọ́n lórí kodò ẹ má lórí kodò
àníwá sí yabọ̀. oṣù lónìí máa ń so ó wá dọ́dọ̀ rẹ̀ nísìnyí ọwọ́ ń dorí kodò. tó yẹ pé ìyàwó yín ló wá gbaṣẹ́ ìyàwó ní wàá fìtínà ìyàwó ní sanwó sùkú ọmọ ṣe fúrídọ̀mù ìyàwó rẹ̀ ló ra irinṣẹ́ lẹ́yìn aṣọ sàgbákò tó wọ̀ tó gẹ fìlà ajá ànámà bàbá ọmọdé tí ń ná wàsówàsó sábà nìyá tó ra irinṣẹ́ ń ló fọ ọlọkùnrin máa fi kú bu omi olóòlẹ́ni tó wà láàrin ó jọrọ̀ jù wọ́n máa bọ̀ pẹ̀lú orí ìyàtọ̀ ń gbéra lẹ́yìn tẹ lówó lọ tẹ fowó ọbẹ̀ lẹ́lẹ́ àfisọ́ mẹ́tì kàókọ́ Rashida asálùbọ́sà dèyájì. a máa jẹ́ ibi ètò rá ìyàwó náà wàá gbé ọ̀kadà ní mo rí o mẹ́tì kò ní yí ọ́ bàbá alágbájá rẹ̀ kú rẹ̀ ọ̀bà mi lé sáyé lẹ́ ń ṣeun tẹ̀ ń jẹ́ káàkiri ẹsẹ̀ títí bí àgùntàn. àwọn ọkùnrin ní ń dákun òun dákun àásọ yòókù. Alá innama dunya balagun ligayatin wa imma ila gayyin wa imma ila rushidin. ọlọ́run ó jẹ́ sórí rẹ̀. Àmín. mo ń múra because ọ̀rọ̀ ẹ̀tún lọ́wọ́ àsìmí nìyẹn. àtàbáyé fil masajid. Allah. lára tẹ́ tí ò sí níjọ́ bàbá àdínì ìyá àdínì nìkan ló kọ́ mọ́sálásí ẹ̀ nímọ̀ lónìí sáfù iwájú wọn fi ilẹ̀ fẹ́ni tí ò tiẹ̀ ní tí ò rọ́rọ̀ wọ́n máa ṣe yẹ̀ǹgá nínú mọ́sálásí ẹ̀gbọ́ àti àwọn gbólóhùn fusuk gbólóhùn pòkì wọ́n máa sọnù mọ́sálásí ìmáàmù wà nù pátí ọ̀tọ̀ dàdánù wà nù pátí ọ̀tọ̀ sáfù aláàsáfù àwọn tó fẹ́ kírun ẹlòmíì wà nù Chelsea àti Man U Arsenal wọ́n wá tó lẹ́gbẹ̀ẹ́ ara wọn sáfù afẹ́ sálámà ọ̀rùn ẹ̀ gbà lónìí aláhàkíbárú ṣe é nírun ẹ̀yìn ìkúrọ̀wẹ̀ ṣe é nírun Man U. bàbá erékìtù ni wakilatul haya adam la haya kò ní sí tìjú mọ́ kò ní sí tìjú mọ́ láyé ṣé tìjú mọ́ lónìí ayé òbí ẹ̀jọ́ mọ́ ní tìjú mọ́ ẹ̀ ń yọrùn fọ́mọ ọdún kan bóò lórí rẹ pé tó ẹ̀ ń ṣe bá dé fọ́mọ ọdún kan tí ò lè kọ́kọ́ rẹ ọmọ a for apple ẹ wá mú aṣọ bá dé sọ́tì ìsóríire náà ni gbogbo ẹni tí ò bá tí ì yàn kò gbọdọ̀ sọjọ́ bí ẹ̀ ń sọjọ́ bí ọmọ tí ò tí ì yàn ń rápò lọ́wọ́ lẹ́ ń sọjọ́ bí rẹ kí ni ó yà lọ́jọ́ alẹ́ wèrè ni ó yà ni olówó ni ó yà ni olòṣì ni wọ́n máa lẹ́ lóko ni yóò máa pàṣẹ ẹ sọ nígbà tí ń rápò lọ tẹ́ ń ha ike òsì tẹ́ torí ọjọ́ ìbí tẹ́ ìjọkọ yín ó gbádùn ọmọ mi ṣe bá dé o ṣẹṣẹ bá dé tiẹ̀ rí wọ́n gé ọmọdé ti tiẹ̀ bí ọ wọ́n ti rẹ̀kùn ayé ti mú lọ. wọ́n náà bá gbóná kọ́ ọmọ mi wọ̀n ọmọ gbóná rẹ tẹ́ ń kọ́ ní kọ́ ọ̀yà yìí tí a bá dàgbà wọn ò ní lọ́kàn ẹ ti jẹ́nu wọn fẹ̀ láti kékeré bàbá náà ó ra nkárá fọmọ ó lè rà á wọ́n ń gbá àwọn eléyìí ó wà lọ gbà àwọn eléyìí fọmọ ọ̀fẹ́ kórè àlébù bàbá rẹ̀ ọmọ wa ní ìyá wa ní tọ́jú wa ó kú bẹ́ẹ̀ ti jèrè ọmọ ẹ mọ̀ nàkà kí ni ó ṣẹlẹ̀ ẹ lọ fi ìtìjú sára àwọn ọmọ yín ẹ yorùbá nẹ́bì mọ́ ìtìjú ìdánilẹ̀ mọ́ ìtìjú ọlọ́ọ̀ ọmọ rẹ tó wá sinmi máa sálé yín olórí ibú ọkùnrin bá mi ọmọ yìí bá tèmi jẹ èmi ìyá àdínì tọmọ yín bá tijú ọlọ́run tán ẹjọ́ wá tijú ọkọ yín ẹ gbìn ìbẹ̀rù àwọn ọkọ yín sọ́kàn ọmọ yín ntọ́kọ yín bá ṣe tó dùn yẹn má sọ fọmọ yín ẹ̀ lè jèrè ọmọ náà má torí yóò di bàbá rẹ fi àdìmọ̀ mi ti rẹ̀ wúlò ọ̀nà gànà pàṣẹ náà wá àwọn ń tẹ́ bí a fún ọmọ ní sọ alódà àtiwá àtìyá rẹ mo pàdù fún yín àbó máa gbọ́n ẹsẹ̀ báyìí ń gbọ́n ayé wọn dànù tẹ́bá tí ọlọ́kùnrin tí mo yára gbọ́n ẹsẹ̀ tó bá bí ẹ di lẹ́sẹ̀ mú o ó fi ń rénu nǹkan ṣe yìí nìyá rẹ̀ ń gbé sápẹ́ ẹ̀rí ṣe mí
sẹ́ẹ̀ kò sí tá a ṣe lórí ọmọ náà tẹ́lẹ̀ sọ bá mi tọ́ ọkọ rẹ wúlò ní òwúlò ni ọdún tó fi ọ tí ò bá fi ọ lélẹ̀ ẹ̀yin lọ́kùnrin òwúlò ìyẹn fi ọ kò jẹ́ ọ̀sẹ̀ sí bọ́ọ̀ ti ba ayé jẹ́ tó ládùúgbò ó fi ọ pẹ̀lú ìbàjẹ́ rẹ̀ àbọ̀ ọ̀lẹ́bọ lẹ́rù ni. ẹ jẹ́ bí tìjú lu ayé ẹ̀yin ọkùnrin ò dá mi lóhùn ẹ já lọ́wọ́ sọ tìjú o gbogbo ẹ̀dá tí ò bá ní tìjú kò lè ráyé ṣe gbogbo díẹ̀ tó kù láyé ni ìjọba tún pàdé àmọ̀ sùn mí ọmọ náà kú àgbàdà wà ní náwó ẹmu kúrò lọ́rọ̀ yẹn náwó nírọ̀lẹ́.